Kilo. Ya méjì Oro kò lè gbé wọlé. Oro kò lè gbé wọn lè roro. So what do you think? Ṣé mo nǹkan tó rò jẹ? Ṣé mo nǹkan tó rò jẹ? Yeah. But ṣé a máa pàdé àwọn olóró yẹn ni? A máa pàdé wọn. A máa pàdé wọn. Ẹ̀jẹ̀ Jésù. Don't throw along, má ṣeré o. Seriously o. Ìṣeré náà ṣe é fi Kí ló ṣẹlẹ̀ náà? Fẹ́ruwálẹ̀ àti bíbẹ̀. Ó kẹ́ àlọ́ bí kọ́kọ́ ibi tá a fẹ́ wà nìyí ẹ fi wálẹ̀ náà. Fún àǹfààní ẹni tí kò bá mọ̀ nǹkan tó rò jẹ́, orò jẹ́ ẹ̀mí tó máa ń lọ káàkiri àárín ìlú láti dáàbò bo ìlú kan tàbí ìkejì, ṣùgbọ́n tí kò gbọdọ̀ fi ojú kan obìnrin. A máa sọ púpọ̀ nípa orò níwájú nínú fídíò yìí. This is strange. I would like to explain this in Yoruba. A fẹ́ gba ìgọ̀lọ̀ bọ́ sí padà sí Nigeria nsìn. So driver wa need to park sẹ́yìn pé orò wà nínú ìgọ̀lọ̀. And we have two females. This place is a Yoruba town. You know, Benin Republic, no Lashoa, basically. According to Asha Yoruba, Oro can rí obìnrin, bẹ́ẹ̀ sì ni obìnrin ò kì í rí oro. So, àti mọ̀ nǹkan tá a máa ṣe, but let's see how it goes. I'm keeping updated. This is just to tell you how important the culture is to these people here in Benin Republic. Wọ́n ṣe mọ̀ culture yẹn. Wọ́n ṣe mú náà kúkúdùn kò dàbí àwa tá ní nǹkan wa gangan take it serious one. So masha ma updating to why you masha. Ní aṣọ bora ni. You are shaking. Don't shake. Tèmi ẹ̀rù bà tèmi ń tiẹ̀. Ọmọ fẹ̀ lélẹ̀. Baby. Kí ni orò máa ń ṣe? Kí ló? Ya méjì Oro kò lè gbé wọlé. Orò kò lè gbé wọn lè roro. Kí ló máa ṣe tó wọ́n bá rí? Mímọ́ o. Ṣé bọ́ ọmọ ibi báyìí ni? Ọmọ bo? Àjàṣẹ́. Okay. Irọ́ o lè ṣe ojú báyìí o, mi nígbà o. No, when it's time. No, this time now, bóyá máa wà rí. There's something like when it's time. O need to see. Baby, I'm a share sílẹ̀ very soon. Ilé ló kún bí ẹran sílẹ̀ ìwọ́lá di. Tèmi jọ̀ọ́ nítorí Ọlọ́run má ṣeré o, seriously o. Ìṣeré náà ṣe é fi Ọmọ awolé lọmọ ọgbọ́n nílé yìí. White tó lọ wọ̀ yìí. Ari. So what do you think? Ṣé mo nǹkan tó rò jẹ? Ṣé mo nǹkan tó rò jẹ? Yeah, I've heard about it, but I can't really say much about it. So what? Are you scared? I'm scared, of course. I'm scared. Oh, serious. Okay, relax. Relax, minded. Just cover your face. But ṣé a máa pàdé àwọn olóró yẹn ni? A máa pàdé wọn. A máa pàdé wọn. Ẹ̀jẹ̀ Jésù. Ẹlẹ́ wàá ra mánéjì o. Ọmọ mi. Irọ́ o lè ṣojúlẹ̀ bẹ́ẹ̀ tèmi òun ṣó mọ̀. Má ṣojúlẹ̀ o. Don't breathe. Oh my, of course now. Ó yẹ ẹ̀fọ́ ẹrú. Oya. Come on, Lord. Ṣé wọ́n ti wà òkè báyìí? Ó ti dá báyìí àbí? Pẹ̀lẹ́. Wàá rí náà. Á rí ṣojú ẹ̀ dáadáa.
O lè gbójú sókè o, wo lẹ̀ ni o. Ó yá wọ̀ sójú wọ kó fi kọ́fà ojú ẹ̀. Wọ́n máa mọ̀ o. Ari má lajú o. Ari má lajú mo bẹ́ẹ̀ ni o. Ó ti. Tọ́lá ni agbọ́dọ̀ fi sí ṣe fíìmù. Or what do you think? Men say what men can do better. Do better now. Let's see. What men can do better. Same right, same equality. Feminism. Gender equality no. Ẹ má sọ̀rọ̀ o. Ẹ má tẹ̀ defend ara yìí. Ọmọ Lelari. Martini was saying this. What man can do. Woman can do better. I need as a package. Would you like to be a man in your next world? No. Emma, wait about if they meet us and say Oro, you know the response, yeah? When they say Oro, you know the response? No. We'll just say Oro back. Okay, somebody saw Oro. I'm a near Oro back. They will say it 3 times, we respond 3 times. And if they say the 4th time, we shouldn't respond. That's what my uncle said. So I'm a solid, I went to Lama down with Oro. Keke Oro. We respond Agba Oro. Okay. If they say Agba Oro, we say Keke Oro. That's what I know. Àlàyé yóò tiẹ̀ kò tiẹ̀ sọ wọn fún wa ẹja béèrè kí la máa ṣe tó máa dá wa dúró. Chauffeur, kí la máa sọ tó máa dá wa dúró? Kí ni tó máa dá wa? Tó máa stop wa? Kí la máa sọ? God is with us. Jesus name. Ọkùnrin dẹ̀lélé ọkùnrin wá ní mọ́tò fún wá jẹ́ kó jẹ́jà rẹ̀. Since time of meeting where I cover one, you don't have any problem. Yes, so I don't get. A lè ní problem lórúkọ Jésù. Agbára Ọlọ́run. But this is a good sign that ìṣẹ̀ṣe ṣì wà. Yes, so tradition is not. Àwa alákọ̀ tí as a Yoruba ní ọ̀dọ̀ wa lọ́hùn yẹn a ti take it for granted back on. Yes. A ti westernize gbogbo àwọn nǹkan yẹn so. Bóyá ẹ̀yà bright gan náà já náà. Ìjà ẹ̀mí ká pé kí ni? Oro ni. Ẹ̀ṣọ́rọ̀ mọ́kùnrin. Ẹ mọ̀ gbọ́rọ̀. Ọmọ yẹn ọdún ni mo ti gbé fẹ̀. Ọjọ́ kan ṣoṣo náà fi ń ṣòro nífẹ̀ẹ́. Ọ̀pá ni kan lẹ̀ mọ́. Ọ̀tọ̀ ni. You went to OAU? Yeah. Wà á máa bọ̀ láti. That was my first dream school. Wà á máa bọ̀ láti wà travel fún nígbà mi báyìí. Wà á máa bọ̀ kó gbọ́n kankan o. Wà á kàn dé pé. Wà á kàn gbẹ́ bí ti dá. O ti dá. Báwo làwọn obìnrin ṣe wá ń kópù mẹ́ẹ̀? Wà á wà fọ́ọ̀tì láti ìwọ tó bá ń gbé side ẹ̀jẹ̀ road. Wà á dúró síbẹ̀. Tó bá lọ́rẹ̀ ń bẹ̀ ẹ̀gbẹ́ ní kó ra lọ sùn. Táìgbà tí Yínká náà ó ṣe kíní ẹ̀ ní skul tó sọ di Oòduà kíní yìí gbà Oòduà, Yorùbásà
Akarabata yẹn ló ń gbé gbà yẹn. Akarabata yẹn báyìí akarabata fẹ̀rẹ̀ akarabata mo dáyé kẹ́rì same kí náà jọ ṣí ẹ̀ báyìí. O lè dá àmọ́ gan wà á kàn sọ pé o ti wọ akarabata mo dáyé kẹ́rì akarabata yẹn fẹ̀ wọ́n gbà. Kí ló ń kú la akarabata? Area now. Okay. Ibi àkọ́jálẹ̀ kan náà gbà. Wàá ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Tó bá dẹ̀ rí ibi tí nǹkan ń gbé yẹn àwọn mad houses fẹ́ pé ayé ìgbà ogun yẹn tí wọ́n ti jóná táwọn ti vacate so many beautiful houses ọ̀nà. nǹkan tí wọ́n ń pè ní orò òun ni àṣà tàbí ẹ̀sìn àwọn ìran Yorùbá tí ó wá láti ilẹ̀ olómìnira ti Benin àti ìlú Nàìjíríà. Orò kò kí ń fojú kan obìnrin, bẹ́ẹ̀ sì ni obìnrin ò gbọ́dọ̀ fojú kan orò. Obìnrin bá fojú kan orò tàbí orò fojú kan obìnrin, irú obìnrin bẹ́ẹ̀ yóò gbẹ́kú ni. Ṣùgbọ́n orí ìrìn àjò ni kíní ìkáwá tí a sì ti rin ìrìn àjò tó tó wákàtí méjì láti débi tí a wà yìí. A kò mọ ibi kankan níbí dan ká rísíkẹ̀ pé kí wọ́n wọnú mọ́tò. Bẹ́ẹ̀ sì ni a ò fẹ́ kí ẹ̀rù máa bà wọ́n, òun ló jẹ́ kí àwa náà máa ṣe ọkàn ọkùnrin tí a fi ń ṣe àwọn eré akọ tí a ti ń ṣe. Kò sí nǹkan tí orò máa ṣe fún àwa ọkùnrin. Tí ẹ bá sì wò dáadáa, ẹ máa rí pé gbogbo àwọn ṣọ́ọ̀bù àti ilé gbígbé, ẹ máa rí pé kò sí èèyàn kankan ní ojú ọ̀nà yìí. Gbogbo wọn ti ti ṣọ́ọ̀bù wọn pa. For some time, wọ́n yìí jẹ́ wàhálà náà yìí jẹ́ iyọ̀ méjì. Ọlọ́run. I'm telling you. Kò lè sí society without them, trust me. But you know what I Lóòótọ́ a fojú kan orò títí tí a fi dé ìdí Iroko, ṣùgbọ́n ẹ̀rù bà wá ní ọ̀pọ̀lọpọ̀ nígbà tí àwọn èyí tó ń ya dé. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ̀rù bà wá, ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ ni wọ́n fẹ́ kí a gun ọ̀kadà wọn láti fi cross padà sí ìlú Nàìjíríà, nílé tí gbogbo wa sì ní passport wa dání tí a kò nídìí àti gun ọ̀kadà. Ṣùgbọ́n bó ṣe kó yadé yẹn, ẹ̀rù bà wá lọ́pọ̀lọpọ̀. Wọ́n lè ti jáyàn láyà ṣá. But it's okay. Should have gone this way now. They won't be able to come down here now. They won't be able to come down. So I need ṣe já lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Torí pé àwọn ilé ò mọ̀ náà. They don't know. Ṣàlè gba bíìlì. Ẹni sùúrù kí ló dé báyìí náà. Okay, there are also women there. You showed us that there are also women there. ṣe ìrìbọn yẹn bẹ́ẹ̀ Ẹ mọ̀ nǹkan tá à ń gba trend bọ̀ tó bẹ́ẹ̀ mọ̀ pressure tó wà. Kí ni báyìí náà? Why now? Wetin now? Ṣé aṣọ pa kò sí wàhálà bá wọn? ó ti pọ̀ ju ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ fún náà sọ Nàìjíríà làwà yìí àbí. So what are we doing? Kò bá jẹ́ bíbá ẹ fi wá lẹ̀, ẹ fi wá lẹ̀, ẹ fi wá lẹ̀.
Okay, I love you. If you have one here, if you are now. So they are free to come up. No. Check on Shashi Waben. You can confirm that. And based on those things, and ladies, they I am Mr. Chacha alone. Wọ́n dẹ̀ sọ pé kíní wà sún ẹ ní sùúrù wa. So bẹ́ẹ̀ yẹn ṣe yẹn. Ó ti wọ́n ṣe àwa wọ́n ṣe ti wà wọ́. Kò bá jẹ́ ẹ wo bí kò bá jẹ́ sójà kù. Àwọn obìnrin tó wà náà. They are the one. They are Emma Photo Shele because they are the bikers. They are hustling for their own. But they want to. Fẹ́ wálẹ̀ àti bíbẹ̀. Kò kájà sí. Ẹgbẹ́rù wálẹ̀ bọ̀ àti bíbẹ̀. Ẹ ti kọ́kọ́ tì. Ó débẹ̀ á bá mi ní. Ẹ bá wa tì. Ẹ ṣáà nù sí. Kí ló rò nígbà tí tàwé kọjá ń bí ọ̀rọ̀ yẹn? Like, this is not the best mood. Hey, Jesus Christ. See, now what happened? I'm so in shock, man. Oh yeah, tell me about the shock. Come on, tell me.